yawma mọ̀lẹ́bí mọ̀tún lára láàlìkì yawma àjàjà àwọn afárá mi látòkè délẹ̀ ìgbà tí kẹ́ Muhammad ta ní bọ̀rọ̀ Mẹ́dínà bàbá òkú mi tàbí ọlọ́run ìwọ ló jẹ́ mọ́sàwọ́n lọ́gbọ̀n ọlọ́bí ìwọ ló jẹ́ mọ́sàwọ́n lọ́gbọ̀n àtọkùnrin àtobìnrin onílé dúnmíà gbogbo káàtì òní látòkè délẹ̀ ìtọkùnrin ìsọbìnrin onílé dúnmíà ẹni bá ojú rẹ̀ tó bẹ́ẹ̀ kí wọ́n ọkù aláyé sílá nísùn pẹ̀lú ìyẹ̀bẹ̀ jí ìwọ ló jẹ́ mẹ́sà lọ́gbọ́n ọlọ́wọ́ kúrò lọ́rọ̀ rẹ̀ rábí ọlọ́wọ́ ọlọ́wọ́ kúrò lọ́rọ̀ rẹ̀ rábí ọlọ́wọ́ ibẹ̀ lára rẹ̀ gbàgbọ́ bọ́kàbálẹ̀ àwọn lè bá ọlọ́run jà yóò gbé ìtàwọ̀ ojú rẹ̀ ìwọ ta ni àti ta níwájú ta ni ló ti kàyà sókè jagunjagun gbogbo ìjà lọ́wọ́ rẹ̀ yìí ọgbọ́n ọ̀tàlẹ̀ àti tọ̀gbà ìfòrìtàǹkà bí bàbá jẹ́ ìpàtà rẹ̀ yẹ àbí ọlọ́run mọ̀yọ̀wọ̀ kúrò lọ́rọ̀ rẹ̀ àbí ọlọ́run mọ̀yọ̀wọ̀ kúrò lọ́rọ̀ rẹ̀ àbí ọlọ́run. Èmi ni mo bí wàláhì èmi ni mo bí ọba ìjọba èmi ni mo bí wàláhì èmi ni mo bí ọba ní máa dára àbí ìṣèyọ̀rọ̀ ni èmi ni mo bí ọjọ́ tí lọ ọmọ mi gbọ́ wàláhì mi ò mọ̀ ọmọ tí ń fàgbọ́ ọmọ mi gbọ́ wàláhì mi ò mọ̀ rí olórí mú ọmọ tára yẹn ṣe pé fún ọmọ mi ọmọ tí ń fàgbọ́ ọmọ mi ọmọ tí ń fòtí ọmọ mi ọmọ ẹ̀yin tí ní ẹ̀yin títí ara ń bára níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí tẹ́tí ń gbé mi èmi náà ni àṣírí ara ń bára níbi tí mo ti máa ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ṣùgbọ́n lásìkò yìí mo fẹ́ yà sí agboolé fújì níbi tí ọ̀gá ńlá fújì Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n ti lọ ìlú Ìbàdàn láti lọ ṣe ojúṣe wọn pẹ̀lú ọmọ wọn ìyẹn Alhaji Tirilẹ́dà ọmọ wọn nínú fújì gẹ́gẹ́ bí ẹni tí ìyá ẹ̀ kú ẹ wá gbọ́ ẹ wá wò ó dáadáa àwọn àṣírí kọ̀ọ̀kan ilé tó ṣẹlẹ̀ níbi àdúrà òkú ìyá Tirilẹ́dà níbi tí ọ̀gá ńlá fújì tí wọ́n ti fi ìjókòó yẹ Tirilẹ́dà sí àti àwọn àṣírí ojúṣe eléyìí tí Pasuma Wonder tí wọ́n ṣe ń bẹ̀ ẹ máa wo bí Tirilẹ́dà bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ àti màá fẹ́ kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ ọ̀gá ńlá fújì lápapọ̀ Alhaji Wasiu Alabi Pasuma ta nífẹ̀ẹ́ wọn dáadáa pàápàá jùlọ nílùú Ìbàdàn gbogbo wọn ni wọ́n wá tí wọ́n péjú pésẹ̀ tí wọ́n sì fi ojú hàn gẹ́gẹ́ bí olólùfẹ́ Pasuma dáadáa ṣùgbọ́n àwọn àṣírí àràǹbarà eléyìí tí èmi ń mú wá ń bẹ̀ ó ní pé ẹ wá jẹ́ ká farabalẹ̀ dáadáa ká wò ó ní kókó ìgbà tí ọ̀gá ńlá fújì eléyìí tí wọ́n fẹ́ lọ síwájú ẹ̀wọ̀n aláàfáà ẹ wo bí ọ̀gá ńlá fújì wọ́n ṣe àyẹ́sí apá abẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn àṣírí ọ̀rọ̀ eléyìí tí àáfàá tí wọ́n ń sọ nípa Tirilẹ́dà pẹ̀lú àwọn àṣírí ìkìlọ̀ tí àwọn àáfàá yìí tí wọ́n ń kìlọ̀ fún Tirilẹ́dà nípa Pasuma àwọn àṣírí ibẹ̀ náà ni mo fẹ́ jẹ́ kí a farabalẹ̀ gbọ́ ẹ bá gbọ́ nǹkan tí àwọn àáfàá náà sọ nípa ìkìlọ̀ Pasuma fún Tirilẹ́dà ó yá ẹ jẹ́ ká wá farabalẹ̀ ká wá wò ó àṣírí àràǹbarà ni ó yá ẹ jẹ́ ká wá wò ẹ jẹ́ ká gbọ́ ó yá ó yá. ọkọ ń dá tọ́bì kọ́sádì fẹ́ sunkún ọmọ ìyá ń dá tọ́bì á ní kọ́sádì ọmọ ìyá mi ọmọ rẹ̀ ní màmí ọ̀sábì méjì ìyá ìka wo sùn ọwọ́ tún owó sì tírí ọwọ́ náà ó mú ọmọ ìyá rẹ̀ báyìí. Allahu Akbar. oníkábíyèsí
ẹ̀yin ọ̀dọ́ ọmọ ìyá mi ẹ pa ọkọ mi ẹ sì pa ọmọ mi. Subhanallah. wọ́n lọ sí ha kálukú dákẹ́ tí. La ilaha illallah. ọba náà dákẹ́ gbogbo ẹ̀ panu gbogbo ẹ̀ dákẹ́ lẹ́kẹ̀rẹ́. La ilaha illallah. Alhaji Pasuma ọba wa ni ìyá yìí ó ní ọmọ ìyá ló mú ó ní ọ bímọ méjì ó ní mọ́mọ́ ọ lọ́kọ méjì ó ní mọ́mọ́ kí ló dé tó ní mọ́mọ́ ìyá rẹ ó ní kábíyèsí yọ yẹ ọkọ lè yá lọ ẹni tààrí Kai. ndé ọtí ọkọ bá gbóná mọ́mọ́ ìyá mi ní dùn tì tẹ n bá kú tí mo fọ ọmọ yìí lẹ ọmọ ìyá mi náà ní fi lẹ fún Subhanallah. ẹ sì ìmọ̀ràn ọmọ tí ó jẹ gan ó yóò gẹ́gẹ́ ọ̀pá mi mọ́mọ́ Kai. bẹ́ẹ̀ bá dùn ọmọ ìyá ni Kai. ọba kùdé ká ọmọ ìyá ni baba tẹ ẹ bá sàkà kọ ọmọ ìyá tí o dáná kò sí tó dùn bí ọmọ ìyá gbogbo ẹ ọmọ ìyá tí sèlè wa bí ọba bí nàní ẹwọ láti kẹtẹ òbí o sèlè ma ibi kẹ ẹ̀gbọ́n mi ọmọ ìyá pàṣọni. Ó di ìmú sẹsẹ sí ọmọ ìyá ni ọmọ ìyá nù. ìsí ọlọ́wọ̀n níjọ́ máa fún ara sí ibú láíláí ní gbogbo tó ló mójútó ọ̀rọ̀ ní òní dàrú láíláí láti ẹ̀sá mi fún torí ọlọ́wọ̀n ẹ̀wọ̀n tó bá ti pàṣípàṣí sí ní sí ọlọ́wọ̀n ìyá mi tírí mójútó àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n dà wọ́n san wọ́n san wọ́n mọ̀rọ̀ sọ wọ́n mọ̀rọ̀ sọ wọ́n múre wọ́n múre ntọ́lọ́ tó mọ̀ ìyá rẹ̀ Pasuma làálà sí àwọn ọmọ ìyá tiẹ̀ Bẹ́ẹ̀ni. kọ́ńtà wọn sọ ẹ̀ fún àwọn ọmọ ìyá níjọ́ tí wọ́n lọ kí sí ní mọ̀rọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ tàbí ó ti Bẹ́ẹ̀ni. Confirm. nígbà tí mi kiri náà mójútó àwọn ìyá rẹ̀ Mójútó wọn. ọba ní mo kẹ́rin ẹ̀kọ́ tèmi gan ọmọ ló kọ́ mi wọ́n yá yìí fúnbọ̀ kọ́ mi lẹ́kọ̀ọ́ tí mọ̀ àtọmọ ìyá rẹ̀ àtọkọ rẹ̀ àtọmọ rẹ̀ mo yá fi bẹ̀tẹ̀ náà. tẹ́lí bàbá sí Ṣèkíyà olórí ibú èèyàn fi mu'amalatin wọ́n bá bá yẹn sàṣẹ bọ̀ sọ olórí ibú bá ṣe má bá ṣe. fa inna su'ubatahu. olórí kí mi máa bọ́ olórí ibú gbogbo tá máa bá yẹn lórí ibú máa gbọ́ tá máa gbé kámẹ́rà kó wọ́n ju mi jẹ́ nínú ìwọ̀n jáde. fa inna su'ubatahu. tá máa ń dákọ̀ olórí ibú olórí kì í ṣe kó àwọn àtẹ̀jọ́ kọrin lè méjì fáṣí. Àwọn kọ́ o. Fa inna su'ubatahu. olórí ibú kò sí ní gbogbo yín ẹjọ́ sóhun ni. Fa inna su'ubatahu. orogbo wo lẹjọ ṣe gbogbo yín. ẹgbẹ́jọ́ kìíní máa sọ ọmọ ní nígbà tí àárín Pasuma àti Saheed fi gbóná ìdí balance ara mi. àná ọ̀nà àbóṣe borí nìyẹn àwọn méjì wọ́n ń pè wá. Bẹ́ẹ̀ni. ọmọ wà ládùúgbò Saheed Òṣùpá yìí mo ṣàdúrà fún Pasuma ni. Bẹ́ẹ̀ni. mo wà lọ́dọ̀ Pasuma yìí mo ṣàdúrà fún Saheed. Bẹ́ẹ̀ni. olórí ibú kò sí ní orogbo wo lẹ ṣe. alhamdulilayi. dandan sì ni kẹ́ ẹ fi ara yín torí yọmọ da fúnra yín jura yín lọ. bó ṣe rí náà. Kadhalik. yọmọ da fúnra yín jura yín lọ. ní àwọn tẹ̀jọ́ kọ́ni wí gbogbo ẹni tí wọ́n ti neglect yẹ tán kí dákun àwọn mọ̀mọ́ wàhálà mọ̀mọ́ yẹn pọ̀ olórí ibú. Fa inna su'ubatahu. gbogbo ẹni tí wọ́n ti neglect ọmọ ìyá rẹ̀ àwọn yóò fowó dákun fi wọ́n lẹ̀ olórí ibú ni. La shakka khusranu. àbá yìí gbogbo ẹni tí wọ́n ti ń mú ọrùn ọ̀nà míì tó ti gbà sórí ibú olórí ibú nù. Bi'sal qarinu. bí sí ọ. Bi'sal qarinu. yẹ yí alábàáṣe. Qarinu qada sahibahu ẹni tí yẹn ń bá ṣe tí wọ́n ń fa ọ̀rẹ́ rẹ̀ ila dalali. lọ síbi àánú. Fala fin nasi shaytanu. ẹlẹ́yìn èsù tí bẹ́ẹ̀ lóye tá a jọ bẹ́ẹ̀ lóye. èṣù ní. ọba Pasuma ni ó ṣe yìí látara rẹ̀. alhamdulilayi. ọgbà ń bàbá ọgbà lọ́gàá lójú àtìlẹ́yìn ọ̀gbẹ́ lẹ́sẹ̀ wọ́n ń dà fún wọn náà. ẹgẹ́ ti báyìí. baba wọ́n bí tiri o. má dalẹ̀ o. wọ́n bí tiri ìjọba má dalẹ̀ o. ìjọba ẹ̀yà wọ́n bí tiri wọ́n sì bí tiri ìjọba ẹ̀yà bí orin náà. ẹni tó bá kù díẹ̀ káà tó gbé lọ́dọ̀ Paso ṣàtúnṣe ní ṣàtúnṣe mọ́ rẹ̀ nìkan bí olórí ibú ṣàtúnṣe ní. ṣàtúnṣe tiẹ̀. ó ṣe ṣe báyìí mú ọ̀gá mi ẹ̀dá kún mọ́ dọ̀bálẹ̀ fún lágbájá bá forí jì í. tó náà bá nídìí àtúnṣe ó ti bọ́ ọ̀bẹ ọ̀gá mi ká lọ́kọ́ lọ bẹ̀ wọ́n. Allah. mo ti bọ́ ọ̀bẹ ọ̀gá mi ká lọ́kọ́ lọ bẹ̀. àtọkọ lọ bẹ̀. Hello. Wọ́n náà wá bẹ̀. má wulẹ̀ sá ọ̀gá òní bínú má mo ti bẹ̀ àwọn wọ́n. kẹ́lẹ́ tí o sẹ́yìn Paso kí ló dákọ̀. Paso kí ni? ètò àwọn ọ̀rẹ́ ni ẹsẹ̀ gbẹ́ olórí ibú nù. òwe eléyìí
tí wọ́n lè bá ní ẹ̀mí náà ń mú náà ọ̀tà ọ̀tà sàtíkẹ́tì òní lọ́wọ́ ẹ̀. yọ tí ìyá Paso ti kú ọlọ́run tó àṣírí Paso àwọn tẹ̀lé náà lọ ìyá tèmi náà lọ ọlọ́run tó àṣírí àwọn tẹ̀lé náà ti rà sí ìrọ̀lẹ́ tú. mo ní ìyá mo ní bàbá láàlì kíyàwó mọ̀lẹ́bí mo tún lára láàlì kíyàwó àjàjà àwọn àfà mi látòkè délẹ̀ ọba ti kẹ́ Muhammad ta ní bọ́ọ̀rọ̀ Mádínà màgbàgbé ọ̀rọ̀ mi Abíọ́lá ọlọ́run màgbàgbé ọ̀rọ̀ mi Abíọ́lá màgbàgbé ọ̀rọ̀ mi Abíọ́lá mo ti kẹ́ Muhammad ta ní bọ́ọ̀rọ̀ Mádínà mo níyà mo ní bàbá láàlì kíyàwó mọ̀lẹ́bí mo tún lára láàlì kíyàwó àjàjà àwọn afáàmì látòkè délẹ̀ mo bá ti kẹ́ Muhammad ta ní bọ́ọ̀rọ̀ Mádínà àgbàgbé òkú mi Abíọ́lá. àwọn wọ̀nyí lára wa àdúpẹ́ àwọn wọ̀nyí lára wa àdúpẹ́ wọ́n bá wá tí a kéwù wá lọ́dọ̀ Kámálì àtàwọn tí wọ́n gbé tí wọ́n lọ́dọ̀ ọmọ kéwù ẹ̀wọ̀n wọn lókè tóòrù wa tàjẹ́ tàgàbíyà àtàwọn púròfẹ́sọ̀ wa tàjẹ́ tàgàbíyà àjàjà onísànàwí pẹ̀lú ìdádí ibi ewu láìdé onílé dúnìyà wọ́n ti fi lọ́dọ̀ bímọ wa gbogbo àdàbíyà àdúpẹ́ fún àwọn bàbá aṣẹ́wó Kámálì. àwọn wọ̀nyí lára Pasuma àdúpẹ́. ó ní dandan fọ́tà rẹ̀ kọ́sẹ̀ sínú gbére. ó ní dandan fọ́tà rẹ̀ kọ́sẹ̀ sínú gbére. yóò tó dé Àgídìgbò nílùú Ìbàdàn yọ̀dọ̀dọ̀ orí omi agbẹnusí báńkì alọ́sọ tí ìgbà ń ṣe wọ́n tẹ́ fi bá.